Alajiwa Komarudin Saki Adébáyọ̀ Àtọ̀dá àìmọye ọdún ló gbé ní Saudi Arabia wáyé tí òkú sí Saudi àwọn alájiwa yẹn káàkiri wọ́n lè sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nípa ẹ̀ ó gbé ní Saudi débi wípé gbogbo ayé rò pé Saudi ni ó tán sí. ọjọ́ kan là á joyin ìgbà kan là á jàdù ọjọ́ kan lèyìn àsùn tí ò ní jímọ̀ o tí náà lè lẹ́yìn àsùnjẹ ìkànnì yóò jẹ orí o ìtàlẹ̀ àjẹ̀dí ìdí àkólẹ̀kẹ̀ sí ilẹ̀ ni yóò fi jẹ o èyí gan náà ni ó dífá fún gbajúgbajà òṣèré tíátà ni Alhaji Kamaldeen Adébáyọ̀ ẹni tí gbogbo ayé túmọ̀ sí Sake Kamaru tí ọkùnrin náà ṣe bẹ́ẹ̀ dágbére fáyé ọjọ́ kẹta ọdún tuntun ni Alhaji Musiliu Akinsanya ẹni tí gbogbo ayé túmọ̀ sí Mc Olúọmọ ṣètò fìdáwò fún gbajúgbajà òṣèré tíátà náà nílé Olúọmọ ni àdúrà ọjọ́ mẹ́jọ ọ̀hún ti wáyé o ǹjẹ́ kí ni ó fa sábàbí. ó kú ọ̀la tí Sake ó kú jẹ́rìí náà rí nínú àná ó kú ọ̀la tí bàbá rẹ̀ ó kú ní Sake sọ fáwọn ọmọ rẹ̀ wípé tó ń bá kú o àìbá mọ́ o bóun ṣe ń wọra òun yìí òun lè mọ́ dọ̀tún la o àmọ́ tó ń bá kú òun fẹ́ kẹ́ ṣe kankan fún òun o gbogbo tí Mc Olúọmọ bá fẹ́ nípa òkú òun gbogbo tó bá fẹ́ nípa òkú òun ẹ bá ń fún un torí wípé nígbà tí gbogbo ayé rẹ̀ kò ti tán fún MC ló dúró tó Allahu Akbar nígbà tí gbogbo ayé rẹ̀ òun ò ní dé èèyàn MC olùgá àwọn ọlọ́run lò fún gẹ́gẹ́ bí aláàánú sẹ́ẹ̀dẹ̀ bàbá ìlú ṣẹ̀dá Islam wà sí ìyà tó kú bá sọ̀kalẹ̀ ayé yí padà torí bó lè máa yà ẹ́ lẹ́nu ó lè máa jọ ẹ́ lójú pé ibi láti jókòó àdúrà ọjọ́ kẹjọ. àwọn ọmọ pàpà sọ nípa ohun tí bàbá wọn ń fẹ́ o ẹgbọ́n báwo gan ni ọkùnrin ṣe kú kí sì ni ohun tí ó ní kí àwọn ọmọ òun ṣe fún MC Olúọmọ ìyẹn Musiliu Ayédáadé. He told me something about MC. He told me about MC. He said, Beyu, mo lè kú anytime. Mo lè kú anytime. I first bye bye. But do me a favor. You want to do Tabashe days and you should go to MC. You can do his day. Tabashe farm. You'll be very angry. I was with him in the hospital together. My children mother called me on phone. Sick, something like that. I was with him that day on Monday. We are together. That day we were sharing. But then on Monday he hurt at night. He gave me the amala. We had the amala together. She prayer for me. Next on Tuesday, oṣere pẹ̀lú Adura Fidau. Maybe around on Tuesday at night, around I was sleeping. He said, "But we are together. Our gym, make it man soon. Around that one, make it man soon." And I said that we are come to first soon, something like that. And I said, "I only become my pastor." We sat down together, we were together. Later, around that 1:30, and I said I should call and I told him that by this time of the night, you can no, my baby's number is not good. He was angry that day. Around that Tusha, now told me I want to talk to my kids. I said that time was too long. I cannot talk to my kids. Yes. Now told me I should bring Jalamia. He's doing Jalamia for me. Now praying. No, he was talking alone. And I said that, end that sorrow. He told end that sorrow. That he told end that sorrow now. And I said, please see Jalamia or something like that. After praying, now told me that she give you the Jalamia. And I said that, you know, let my phone pay you for it. Now told me that I'm not too alone with Jay. Came in my now
now give me his pattern of his phone. That on Tuesday. Give me the challenge. He now gave me the challenge. His password of his phone. His ATM also. He gave me his code. That on Tuesday. Wow. And I told him, okay. And that 2:30. Now told me that he needs oxygen. That we don't oṣere print, he did not like it. And I told him that, okay. The doctor said to give him the hospital. Root hospital, private. Okay. Lower. Doctor for oxygen. Just wants to drink water. I told him that I went to go out to the doctor, maybe I can give him the water. Doctor said I can give him the water. I gave him the water. One shot was praying for me, doing everything for me. And I said, okay. I gave him the water. After the water, he was telling me that his stomach was paining him something. And I said, I'm sorry. Let's go and call the doctor. The doctor gave him drugs. And I said, after the drugs, I started my tummy. I used to call the doctor again. When the doctor went inside me, I now saw him. That did not recover again. Now give further oxygen. So that was the end. Yeah. Wow. And he stood by me. Because no more time. Sake on the screen and Sake as a dad. Was there any difference? You said? Sake on the screen. Very tough person. And Sake as a dad. Was there any difference? Like me. It's not different. No different, yeah. Yes. People now will not know my dad very much. He's a nice person. We fight also, man. We always fight and settle also. So what will you miss in him? I miss him a lot. He stood by me, no more than no for. He stood by me. I miss him a lot. Now told us about MC. MC is very nice. And this is my first time meeting MC. That's last week Saturday. Really? Yes, I've not seen him before. But the first time I met him is true. But when my daddy told me about MC, him. yes, it's very nice. So kidney, that ailment, he has hypertension. Okay, high blood pressure, right? Yes. She's a wonderful man. I wish we got to spend enough time together. The follow lost him. He's the best father in the world. He's 100% loyal to his mom. I appreciate everything he has done for me. And I wish I could have done more for him. Then keep different Sake on the screen and Sake at home. The difference is people get to see his strong side on TV, and yes, we get to see the strong side of him in real life too, but only few people get to see his loving side in real life. He's a loving man. And pray God forgive him for his sins. So your reaction to people today, having them gathered to celebrate him, what do you have to say? I want to say I appreciate everyone for honoring him. I thank them so much. Ta ló mú Sake dé Òṣòdì lọ́dọ̀ àwọn MCO tóun náà fi ń jẹun tó sì ṣe dáadáa láwùjọ àwọn onímọ́tò. Ẹ káàsán, ẹ káàárọ̀, ẹ káalẹ́, gbogbo tẹ́tí ń wò mí káàkiri àgbáyé. Orúkọ tèmi ni Gàdúrà yìí, láwọn ọmọ sí kókó Zaria, Amẹ́ríkà ń bọ orúkọ pọ̀ gan, ọlọ́pàá pa báyìí. Ẹni kú Sake ó dùn mí, orí Sake ọ̀rẹ́ mi, ó jù mí lọ àmọ́ rẹ̀ tèmi tímọ́tímọ́. Àmọ́ yìí nǹkan tí mo gbà lọ́wọ́ ẹ̀, àmọ́ yìí wà tí mo gbà lọ́wọ́ Sake, torí pé ẹ̀yìn kan ló máa mú ẹ̀yàn kan dé balẹ̀ mi mo mú wá sí Òṣòdì lọ́nà máa ló máa wá sí Òṣòdì kan tó kójọ́ rẹ̀ mi ló máa fi wá sí Òṣòdì ara Òṣòdì ọ̀rẹ́ mi tí mo ti mọ̀ nígbà tí wọ́n káàkiri wọ́n lọ sí pípa ni wọ́n á ṣe ní pípé èèyàn mi ní Sake ìṣẹ́ fún amúyàn sí tó bá ṣe Sake wà tí mọ̀ kò ní háìdẹ̀ rárá. adìfò fún ẹ adìfò sílẹ̀ Sake ò ní mú mi lọ́la kúrò ẹ̀jẹ̀ tó máa jẹ́ tó bá wà ní kan ní ìrọ̀rùn máa dùn apáyín lẹ́rìn ẹ̀rù rẹ̀ mú tó alẹ́ pẹ̀lú àwáṣà tó bá bẹ̀rẹ̀ báyìí
ẹ bá rò pọ̀ ń jà ìbàdí fi wọ́n lẹ̀ ọ̀rẹ́ tí wọ́n ti mọ̀ Sake àmọ́ dáadáa mo mọ̀ Sake ju gbogbo ìlọ lọ ẹ bá ló mọ̀ Sake ju ìlọ lọ pa oṣù mẹ́sàn-án lọ gbé lọ́dọ̀ ọlọ́run ọba bíi 9 months ọdún gbé lọ́dọ̀ wọn lọ́jọ́ gbólulé wọ́n jẹ́ lọ́jọ́ wà tó mọ́ra wọn èmi mo mọ̀ Sake àjọ ń sùn àjọ ń jí èmi mo kọ́ Sake mọ́tò wíwá ya Sake máa wọ mọ́tò wa Sake tẹ̀ lágídí àsìkò àìbáyé tó rẹ̀ mọ́ wa tó Sake mo mọ̀ Sake gan ó ní nǹkan tí Sake gbà lọ́wọ́ mi ó ní nǹkan tí mo gbà lọ́wọ́ Sake rẹpẹtẹ tó dẹ̀ fi ilẹ̀ pé òun láì ìgbà tí ìfẹ́ máa wà bí kan Sake ẹ má ṣe báyìí mọ́ ẹ ti dàgbà ẹ ṣe àyè ó dẹ̀ fi ilẹ̀ àìsàn lárí o. aláàpá ọlọ́dún bẹ́ẹ̀ ọlọ́mọ kékeré bàbá ọlọ́run tó bí gan tàbá wà sọ ọlọ́run kẹtọ́ ọlọ́run fi ju gbà lọ nìyẹn Sake àyè sọ̀rọ̀ pé mẹ́sẹ̀jì mọ́tò 2023 mẹ́sàlú mẹ́sẹ̀jì ẹ̀ ọlọ́run ló wọ́ sọ ní tiẹ̀ wá sí tèmi gbogbo akáwọ ààrẹ àti dáadáa ẹṣẹ ń wá ń sí ọdún wò wá máa dùn mọ́ àdẹ̀sí dáadáa ní ayé ọlọ́run ní ìfẹ́ wa ní gbogbo ayé ká ṣe dáadáa káàárọ̀ ọ̀ṣọ́ ṣàkínọ́ṣọ́ látàárọ̀ yìí àwọn ọ̀rẹ́ sọ èmi mo jó yìí o Zagaza American ball orúkọ mi Mr. Money stop nonsense ẹ ṣáà mọ̀ abasabasa gbogbo London èmi ní o wọn ní fẹ́ lómi sí nígbà ayé wọn ṣe láǹfààní láti mọ̀ wọ́n. bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni Haji Komorudeen Sake àjọṣe kékeré ni èmi náà ni mo lọ sí Saudi àkọ́kọ́ tó kọ́kọ́ lọ èmi náà mo lọ ní 1996 95 mo kọ́ gba visa fún àmọ́ kò láǹfààní láti tẹ̀lé wa lọ àwọn ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ ń jọ yẹn àmọ́ pàtó di 1996 nínú àwẹ̀ èmi ni mo lọ sí Saudi Arabia ọ̀rẹ́ mi ni. so Sake ẹ̀yin tẹ́ máa ń wò lórí tẹlifíṣàn ni ọ̀rẹ́ yín tún ní nílẹ̀ ilẹ̀ kí ni ìyàtọ̀ ṣé èyí táwọn ohun tẹlifíṣàn náà ni o ṣe nílẹ̀ ilẹ̀ nù àbí ìyàtọ̀ wà ń bẹ̀. nílẹ̀ ilẹ̀ ó yàtọ̀ èèyàn dáadáa ní Kamor tẹ́ bá súnmọ́ aláàánú ni ẹni tó dẹ̀ máa ń ṣe àwàdà púpọ̀ ni nígbà tó fẹ́yàwó ẹ̀ kọ́lọ́ba àforíjì ìyàwó náà Alájà Adé Oríkẹ́ tó bí Kòfó tó bí Ridwan àwa náà lájọ ṣètò ẹ̀ náà láti ilẹ̀ lájọ ń kó àwọn ọmọ ẹbọ láti kékeré kó tó di pé Ọlọ́run kì í ti tán dé báwọn ní 2022 ta ló tán yìí. so kí lè sọ fún àwọn ọmọ tó ṣẹ́kù lẹ̀ báyìí. àwọn ọmọ náà ọmọ wa náà ni wọ́n kó bẹ̀rẹ̀ látọ̀rí Kòfó tó jẹ́ àkọ́bí ẹ̀ àti Ridwan a máa tọ́ wọn sọ́nà pé káwọn náà wọ́n wo ìwà dáadáa wọ́n dẹ̀ mú ẹ̀sìn Ọlọ́run wọ́n mú ní òkúkúdùn torí pé kí ni kò sẹ́ni tó mọ ìgbà tàsìkò kọ́lọ́ jẹ́. àìsàn lárí o. aláàpá ọlọ́dún bẹ́ẹ̀ ọlọ́mọ kékeré bàbá ọlọ́run tó bí gan tàbá wà sọ ọlọ́run kẹtọ́ ọlọ́run fi ju gbà lọ nìyẹn Sake àyè sọ̀rọ̀ pé mẹ́sẹ̀jì mọ́tò 2023 mẹ́sàlú mẹ́sẹ̀jì ẹ̀ ọlọ́run ló wọ́ sọ ní tiẹ̀ wá sí tèmi gbogbo akáwọ ààrẹ àti dáadáa ẹṣẹ ń wá ń sí ọdún wò wá máa dùn mọ́ àdẹ̀sí dáadáa ní ayé ọlọ́run ní ìfẹ́ wa ní gbogbo ayé ká ṣe dáadáa káàárọ̀ ọ̀ṣọ́ ṣàkínọ́ṣọ́ látàárọ̀ yìí àwọn ọ̀rẹ́ sọ èmi mo jó yìí o Zagaza American ball orúkọ mi Mr. Money stop nonsense ẹ ṣáà mọ̀ abasabasa gbogbo London èmi ní o wọn ní fẹ́ lómi sí. ní ti àwọn òṣèré ẹgbẹ́ ọ̀rọ̀ rèé o lẹ́nu àwọn tó wá. ọ̀rọ̀ èèyàn ni ìwádìí àríwá mi ọjọ́ kan kò jìnnà síra wọn. aláàmà mi aláàmà mi. Sake ẹni tí mo nífẹ̀ẹ́ púpọ̀ ni wọ́n ṣe wáyé ọ̀jọ̀gbọ́n ni wọ́n gbọ́dọ̀ gbọ́ ọ̀rọ̀ mi lójú ó wà ní ìtì máa ló ń bá. Sake. wọ́n ti rí rẹ̀ mọ́ ó dùn pé last few days lórí wọn akọ̀sọ̀rọ̀ ni wọ́n ti mọ̀ ní wọn pẹ̀ bẹ́ẹ̀ bí 2 weeks kọ́tọ̀ wọn bá mi ṣeré pa tó bá ti rí mi ń gbà mí tó bá mi ṣe wàhálà wọn ò ní fẹ́ kí mi ó máa wú báyìí wọ́n ní kí ló ń ṣe ata ló ń wú sí wọ́n ní ìwọ ọmọ kan pọ́ọ̀pù náà ni ọmọ ọgbọ́n ni ó ṣàmù ọlọ́rọ̀ mi ni ẹgbẹ́ ẹgbẹ́ ló ń jọ ó ti wà ń pọ̀ tó sí ọba àtẹ̀wọ̀n sáfẹ́fẹ́ rí ọmọ ẹ̀ka rírẹ̀ mọ́ ọlọ́ba mi tí wọ́n ta ọmọ rẹ̀ ọba mi wọ́n lójú ọmọ ìkéré ni wọ́n àtàwọn lápá àdúró tí ó dálẹ́ wọn tó nílò tí ẹ̀jú mi ṣe fún wọn
ọlọ́run bá ní ṣe fún wọn ló dé ní tí wọ́n sọ ọlọ́run ó sún mi láyọ̀ ó sún mi ẹ̀sọ́ ọmọ wa bẹ̀ ọmọ wa bẹ̀ ọlọ́run ó ṣe ọmọ ẹ ṣeun gan fáwọn tí a máa wòye orúkọ ilé ẹ̀pẹ́rẹ́. orúkọ tèmi ni Bímbọ́ Thomas ó pe ọmọ sí ní kí ọmọ gẹ́tù àwọn kan tí máa pè mí tí ẹ. Thank you. May God bless you. Baba, ẹ máa kọ́ orin yan. Bàbá ṣe gan-an. Sake in his lifetime kí ni wọ́n ṣe bẹ̀rẹ̀ méjì ṣe ti ẹ̀dí àjọ pẹ̀lú wọn. Sake was like another brother to me because ẹ̀gbọ́n wa ni wọ́n láti Ebute Metta. If you are aware of the story, I grew up in Ebute Metta East, I grew up in Ebute Metta West, and our Ebute Metta ní culture from Ebute Metta is Ebute Metta. So I grew up in all ramification. I love him so much. He's one of my mentors in the industry. Because of the kind of roles he plays in the industry. He's greatly missed. He's greatly missed. Nígbà tí mo gbọ́ nípa ikú wọn, I must tell you the truth, my brother. I felt very sad, but God knows best. Àwọn ọmọ kílẹ̀ sọ fún wọn, your advice. Yeah, the kids that Sake left behind. Thank God his kids are doing great. You understand? Thank God they are doing great. God shall keep them. Kò sí òbí tó ń gbàdúrà pé kò ní sí ọmọ ẹ̀. It's a very painful thing, but at the end of the day, Allah see that though it's painful, it's still a good one. We wish Sake a farewell journey, a good journey to wherever he's going to. And if I do a die, no question. And for his kids, I pray that God gives them the fortune to prepare the most. Ọkọ rẹ̀ yẹn Sake èèyàn yín ní ọdún fáàní. Bí àtìrí ti Sake náà nìyẹn tó àárí ọgbọ́n àkàndá sí bàbá ké sábà sunkún tó nídọ̀la a máa rántí ayé Al-Qur'ani tó fún wa pé gbogbo wa náà gbogbo ẹ̀ ní pátápátá báyìí ní ọ̀tọ̀ kúrò lásàkàfí ìní kò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ ìwà la máa tọ́ kúrò bá a ṣe rí nìyẹn o Ọlọ́run á foríjì Ọlọ́run á fọ̀rùn kẹ́ bisimilayi tó fi ilé ọlọ́mọdé ọba jẹ lọ́mọ ni ní dúkìá ni ọlọ́mọdé ọba jẹ bisimilayi náà tẹ́yìn náà wàsán ní rọ́bìkà wọn ni Adébáyọ̀ Sake Kamo Gọ́bìnì Káàbà gbogbo díndọ̀ èèyàn gidi lọ jẹ́ sí mi nígbà kò dẹ́ ṣe mi nìkan lọ jẹ́ sí gbogbo èèyàn tó bá bá wọn pátá ní Sake olóògbé lọ́jọ́ èèyàn Ọlọ́run pa àṣírí ẹ̀ níwọ̀lá òkú bàbá Sake Kamo ẹni tí ò mọ́ ni mọ́ tí èdè máa wà ní ìṣòro ọlọ́jọ́ ló ṣe é wò òṣèjọ́ ní kò ṣe é wò òye yìí sí Ọlọ́run wá sí ìgbẹ̀rù tó Ọlọ́run lè máa tẹ̀ sáfẹ́ rí àwọn ọmọ gẹ́gẹ́ bí àwọn náà wù èèyàn bí ìṣòro orúkọ tèmi ni ọmọbadé àdèdè tí gbogbo èèyàn ń pè ní déndé láwùrí èmi fàmí lórí ẹgbẹ́ àwòrán ọjọ́ ìjẹ́jọ́ tó aṣáàmùpá dúpọ́ lórí ọlọ́run pé àdúgbò ẹ̀sìn ìlàwọ̀ máyà ṣá ọ̀rọ̀bà ọlọ́run àṣeyún ọ̀rọ̀bà ọlọ́run gbogbo tọ́lọ́ bá ṣe ó ní kájẹ́ kó máa tẹ̀ wá lọ́rùn gẹ́gẹ́ bí alára Sake Kamo jẹ́ ìrọ̀lẹ́ tó yẹ pé mo kàn rántí ẹ̀ ṣáà ni bó ṣe ṣe sí mi towards the end time tó fẹ́ lọ ẹ̀ ó mú mi bí ọmọ ìyá ni mo wá ń yà mí lẹ́nu láti jọta tètè mọ́ra àbára wa jà ní àjẹ́ olólùfẹ́ sí wa so ẹni tó tún wá kó gba papọ̀ MC Olúọmọ Makísọ̀yà olótìkú àgbà wá sí ọ̀dà wà láì nǹkan tó yà mí lẹ́nu pé bí state kẹta sí ó kọ̀ wọ́n kọ̀ jẹ́ nígbà kan lẹ́fọ̀ọ́ lọ́wọ́ gbàtí mo wá rí ọjọ́ tí mo wọnú létí mo rí níbi tó wà tó ti pé ọlọ́jọ́ dé wà láìsí àpòrí kéèmù ìdáwó wà ní ìmọ̀ bára mi ṣe wà ó ṣe mí débi pé ṣé mi lórí Sake mọ́ ni ṣé mi lórí Sake mọ́ ni ṣé mi lórí Sake mọ́ ni ṣùgbọ́n àìsàn láríwò àárín tọ́lọ́jọ́ ṣe tó bá jẹ́ pé àárín tọ́lọ́jọ́ ṣe ni Sake torí pé kì í ṣe ìwọ̀n nípa Sake àìrówó lọ́kọ́ Allah
Allah kí a gbọ́ wọlé ìgbà ẹ̀wà kó ní ká kú ìdá níyàn tiẹ̀. الله نور السماوات والارض امين مثل نوره كمشكاة فيها مصباح امين المصباح في زجاجة الزجاجة امين كأنها كوكب ضوئي يوقد من شجرة مباركة امين زيتونة لا شرقية ولا غربية امين يقال زيتها يضيء امين ولو لم تمسس نار نور على النور امين جعل الله لنوره من يشاء امين ويضرب الله الامثال للناس والله بكل شيء عليم لا حول. Sanke jẹ́ èèyàn gidi tó dáa tí kìí ṣe pé bóyá tẹnu Ọlọ́run náà rí mi kó bá pa irọ́ lórí ọ̀rọ̀ Sanke. Sanke jẹ́ ẹnìkan tó ṣe pé gbogbo ìgbà tí bá ti fojú kan báyìí ọ̀rọ̀ tó máa ń bá mi sọ ọ̀rọ̀ ayọ̀ ọ̀rọ̀ ìdùnnú tó bá fẹ́ dàbẹ́ ni pé mo fẹ́ rí Olúọmọ mo wá fà sẹ́yìn pé mi wọ́n pè é Sanke máa rí pé ó mú mi dé ọ̀dọ̀ ọdún ẹ̀ gangan báyìí bẹ́ẹ̀ ni Sanke Kamoru ó máa rí pé ó mú mi dé ọ̀dọ̀ ẹ̀ báyìí mi ò lè gbà pé tí Sanke ti ṣe fún mi Ọlọ́run aláàánú alábẹ́ fún àwọn ọmọ ìjẹ́ Ọlọ́run wa tẹ́ olóòtú afẹ́fẹ́ lórí lágbára Ọlọ́run kò sí àwọn kò dẹ́ sàdúrà fún MC Olúọmọ náà lágbára Ọlọ́run kò ní rí láburú mọ́ láyé Ọlọ́run á bá wa dá gbogbo àwọn ọmọ ìjẹ́ Ọlọ́run á dúró tì. Of course everybody mọ̀ pé àwa tá à ń jẹ́ ọdún fàkà first gangan àwa youth tá wà lẹ́yìn àwọn ọ̀gá wa ní Sanke èmi and the host of others so àjọ wà like one family láti ilé. Kí lè máa miss nípa wọn? Sanke a máa miss Sanke is to a lot of people Sanke lè rújú. Sanke is a very straightforward person. When it comes to speaking the truth Sanke kò kí n compromise. Ó máa sọ ó lè sọ ó bitter ó lè sọ kó harsh ó máa sọ tiẹ̀ does not really mean pé bóyá òun náà ó perfect but when tí anything bá wà láti ìlú méjì àbí ọ̀mẹ́ta tí Sanke bá máa intervene ó máa sọ fún tọ́rọ̀ so for that his straightforwardness is second to none. Ìṣègùn. Ló wá jìnnà síra o. Irú èwo ni Sanke níwá yẹ sí yín? Sanke was a blunt person nígbà tó wà láyé Sanke kì í fi dúdú pé funfun èmi ò rò bóyá Sanke bẹ̀rù èèyàn wọ́n bẹ̀rù Ọlọ́run wọ́n dẹ̀ máa ń sọ̀rọ̀ Ọlọ́run gan gbogbo gbà ìyẹn Sanke jẹ́ èèyàn kan tó jẹ́ pé tó bá sọ̀rọ̀ èèyàn fún kò ń gbọ́ wọn ní wọ́n pé tó bá ní má jẹ́ kí lágbájá gbọ́ pé mo sọ nǹkan báyìí fún ẹ á lò ti gbọ́ níjọ́ tó bá rìn méjèèjì papọ̀ á pè ẹnìyàn á pè ẹ á ní ọ̀gbẹ́ni ọ̀rọ̀ tó sọ́njọ́ yẹn wàá tún sọ lójú ẹni èèyàn bẹ́ẹ̀ yẹn ẹni táyé ń yẹ ni táyé bá dẹ̀ ti yẹ èèyàn kò sáàní àní ọ̀run máa yẹ. Orúkọ yín lẹ́kọ̀ọ́ yẹn? Orúkọ mi ni Olúfẹ́mi Ọdún Ayọ̀ gbogbo èèyàn mọ̀ sí ọlọ́tọ̀. Torí tòun ọ̀tọ̀. aláṣà tó lè sáré lásìkò fún ìsàkíra yìí. Àwọn àpò rẹ̀ yan Sanke Kamoru kí tiẹ̀ ní àjọṣepọ̀ yín gbà tó wà láyé kí ní àjọṣepọ̀ yín? Wọ́n á da àtúrọ̀ rẹ̀ mi lọ́tọ̀ ọ̀rẹ́ ńgbà tó wà ọ̀rẹ́ ńgbà tó sì. Ẹgbẹ́ ẹgbẹ́ kò sí tó lè fojú ó lè fojú ó lè tọrọ fún ọ̀rẹ́ tó dáa. Síbẹ̀ láṣẹ bíìs láàrin ọ̀rẹ́ sí ọ̀rẹ́ ìfẹ́ wa láàrin sọ́ọ̀dù. Ẹni tí òun jẹ tó òun rí jẹ lọ tí ń rí jẹ lọ́dọ̀ rẹ̀ òun wọ́n fi ń pè é léèyàn ọmọ ìyá mi tó bá sílẹ̀ wọn nǹkan mi ni wọ́n mọ̀ sọ èyí wọ́n mọ̀ jẹ́ ti ọ̀rọ̀ táwọn afọ àwọn sọ sàárà ló wù wáyé MC Olúọmọ sàárà ló wà kù wáyé. Náà àwọn fọwọ́ kan gbé dáhùn àmì sórí lẹ́sìn báyìí kò sí ìkàkà tí Sanke méjì tó ju àánú Ọlọ́run lọ ẹ dákun mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run gbogbo ẹni tó ń gbọ́ wa ẹ sọ pé Ọlọ́run bá wa ṣàánú Sanke. Ọlọ́run bá wa ṣàánú Sanke. Kọ́márùdín Adébáyọ̀ Àtàndá Sanke Ọlọ́run tó bá àánú Ọlọ́run pàdé. Ọlọ́run tó bá àánú Ọlọ́run pàdé. Ọlọ́run bá tú ìwà wa wò ẹnu ní ìjẹ̀jẹ̀ láyàyà láyà àbíbàmà. Àtàyè bẹ́ẹ̀ ti máa gbọ́ náà lẹ́kọ̀ọ́ wọn mẹ́rin ní. Àwọn àánú Ọlọ́run ojú gbogbo ẹ̀ lọ. Ojú àwọn afá náà bá ṣe tó tẹ́lá wa yìí o, àwọn tàbí ara wa pọ̀ kò sí lọ́bẹ̀ wá sí i. Àwọn tàbí ara wa náà pọ̀. Gbogbo wa là ń rẹ̀ nìṣẹ́ wa níṣẹ́ ẹbí owó délẹ̀. Àgbákò obìnrin sí lẹ́sẹ̀kẹsẹ̀. Sára náà là ń lọ bẹ̀rẹ̀.
ẹja sòdodo ọ̀rọ̀ fúnra wa ẹni ògùnmá aliwajudu you are now 59 years you are now 59 years ṣẹ́pùlẹ̀tì you are now 59 years plus lílá fi bí a 70 àbí 80 lò. because aláwàdà mi fífún olódìbò àkọsí máa ń sáré àní ìjà kan wọn lọ ní irọ́ o ọyọ màpá mọ́ bò kó kúnlẹ̀ kó pé sáré àná tí bá ti ń bu ẹ máa ń sọ̀rọ̀ kílẹ̀ kó lè bá wa sẹ́tẹ̀ àdẹ̀dúgbẹ́ fọ́nà kó forí jù ṣe fún mi sí. àwọn ọmọ wọn kí lè fẹ́ sọ fáwọn ọmọ wọn báyìí. àwọn ọmọ wọn mo fẹ́ kí wọ́n kọ́ bí wọ́n ṣe ní ìtẹríba because inú ìtẹríba lè rẹ̀ tí bàbá wọn jẹ lẹ́yìn tó fi jẹ́ pé bàbá Olúọmọ ló organize down prayer wọn because wọ́n ní tó bá jùyàn lọ o gbúdọ̀ tẹríba fún láti lè jẹ́ èèyàn lábẹ́ Sàkè tẹríba fún ẹni tí ń sún ìlú ọmọ kọ́lọ́n bá wa ṣàánú wọn ní gíga tó ń wò ọba tó ń wò lọ́nà kọ́lọ́n jẹ́ kó tẹ̀ wọ́n aṣàdúrà fún bàbá wa Tinubu náà kọ́lọ́n gbé wọn dépò president náà ká má ṣe wàhálà lásán agbára ọlọ́run gbogbo ìdílé wọn àkókò má ṣẹlẹ̀ wọn fẹ́nikẹ́ni nínú film industry kábúrú má ṣẹlẹ̀ music industry kábúrú má ṣẹlẹ̀ nínú union generally kábúrú má ṣẹlẹ̀ ọlọ́run tó fi fẹ́ sùn wá pọ̀ ó má fi ìbànújẹ́ tó wa ká lágbára ọlọ́run orúkọ tèmi ni Alájà Àdáọmọ. so báwo ni kí ni àjọṣepọ̀ yín àti wọn nígbà ayé wọn. mo rí lè mọ much nípa Sàkè mo mọ wọn dáadáa pẹ̀lú mo mọ dáadáa ó dẹ̀ jẹ́ wọ́n níbi ilé bá ṣe rí àwọn láwò ó jọ ọmọ alálùbáríkà. látọ̀dọ̀ bàbá alálùbáríkà. látọ̀dọ̀ bàbá alálùbáríkà. My name is Larry Olaniwaju. So Sàkè is a good guy to me. We live together in Houston, Texas, and we worked together as well long year ago. And when he was there, the last time he went to US, we are together. I took him to a party, to his friend's birthday party, which we have fun, and I dropped him back. So I felt bad when I heard about his death. So Elisi, did you come in because of his death? Abi, or coincidental? Say that one more time. Did I do what? Coming home, was it because of him? No, I think when the plan said that we were born late, so I just planned and we were born late. No, we were nearly one poke one in my back. I said your plan, one more day to move born. Because by the time I was last year, I'm a call in Houston. I just want it, we drop one airport. So I said, come on born late, but we got ticket everything. So now we pay me on every one more. Because I saw a lot of phone. Also, the payment data is sharing. I want to office one so the video call. But now we go down to the office. So all our footage. What I mean is Sunday music for you see Abasha. You don't know me. Ìgbà tó wọ́n bá pàdé wa ní mo ṣe wá wáyé èmi ní láì ní ọ̀gá bishop international personal Sàkè jẹ́ ọmọ Sàkè jù òkè Zaria ló jẹ́ kéèmà ti Sàkè wọnú ara wa ìgbà táwa wọnú ara wa ìgbà dúró iná COVID-19 period tí Sàkè wà ní ìtẹ̀ mápù fíìdì lóṣòdì ó ní kankan tó ṣáà wọnú ara wọn Sàkè ẹ jẹ́ ká máa lọ sí ọ̀dọ̀ mi because ogun kó nílé gbélé oníkálukú ló jáde jẹ́ kó máa dá wà nínú hòtẹ́ẹ̀ lágbára nígbà ẹ̀mọ̀ fún máa lágbára ni mo ṣe gbé mọ́tò ìjọsìn wá fún ìjọ yìí ní Sàkè fi di èrò ilé mi for 9 months àti báyìí mo tún wá jíyàn tí mo wá àdọ́ tí mo love Sàkè tinú tọkọ ọmọ èèyàn tó wà lọ́dọ̀ Gàmbí ọmọ ìpín náà Sàkè máa ń jà níṣẹ́ pọ́ máa ń bára wa jà ó á lè máa disagree tó máa agree torí pé argument á máa disagree láti agree wọ́n máa tẹ̀ sí mi lójú èmi náà ní dákẹ́ fún wọn ní ẹgbẹ́ àdéhùn mi tẹ́kùn sí bínú wọlé tábà tó pàdé state ìjọ kejì ni máa tún lọ bá wọn pé Sàkè ó dẹ̀ ti tán nìyẹn bí bá ti tún lọ embrace wọn pé Sàkè jáǹkà ọkàn bẹ́ẹ̀ ó tún ń ṣe bá ṣe ń ṣe lọ tẹ́lẹ̀ ni àmọ́ according to Kọ́tí Zaria sọ pé àrùn ló ṣe é wò ó ṣe tó lè mú tọ́lọ́jọ́ so. Ọlọ́run sọ pé ọjọ́ ti dé ọ̀rọ̀ nígbà tí mo lọ wọ́n lọ sí àyùfà tó kọ̀ jẹ́ pé mo jẹ́yàn tí wá láti máa ṣẹ́ di tí ẹ̀sìn yìí I felt devastated nínú hospital níjọ́ yìí ó dùn mí gan èyí tí Ọlọ́run ṣe Ọlọ́run àforíjì wọn. ọdún gbọ́dọ̀ ayẹri alájùwà kájí Hausa tẹ̀kísì biggest chairman ló bàbá Jírébi rèé ẹtí gbé padà Jírébi o ẹgbẹ́
fọ̀rọ̀ lágbà aláàjì ṣìtù àìgbòrò bàbá ìwà big london wọ́n fi àbọ̀lágbèrè àwọn tọ́jọ́ ń ṣe fíìmù rí spider lágbára Sake Kamoru kí lè máa mix tipa ẹ̀ kí lè máa mix tipa ẹ̀. ìdíje o Sake àti tó dùn mí ní pé ọlọ́run bẹ̀rẹ̀ tó rẹ̀ lẹ́kẹ̀ èso ìjà gbogbo ẹ̀ láyé Sake is a nice person tó bá ń ṣe nǹkan tó bá try láti jẹ́ kí Sake mọ̀ ní ẹ̀ bá ní àdúrà ẹ̀ láti ó ní táìmù kan tí mo yá nígbà tí wọ́n kọ́ lọ ṣe certificate fún adaptable actors mo fún máa ń lọ sí àjì tó wà lamẹ́ríkà nígbà yẹn mo pè é ní Sake mo ní báyìí báyìí ní o ó ní popsi olóòdè láti kò ṣe yẹn o lọ́wọ́ alẹ́ ìfèrè sí ó ṣàdúrà sí ìdàgbò sí ọlọ́wọ́ bá mi tẹ̀sán abẹ́rẹ́ rẹ̀ kò sí gbogbo ẹni tó bá mọ̀ wá Sake spirit ló máa ń bá Sake lò spirit ni o tí Sake tó bá rò pé ó bínú sí ẹ̀rọ ni o oníwẹ́dà ni òbí ní ẹ̀rọ òbínú sí ẹ̀rọ aláì bọ̀ tó bá mọ̀ wá ẹ̀ wá ti mọ̀ pé èèyàn gidi ni inú ẹ̀ dẹ̀ mọ́ ẹ̀dínú ẹ̀ mọ́ ni láti àtẹ́yẹ pé ó ṣe ní èrò rẹ̀ ọlọ́wọ́ ẹlẹ́gbọ̀n rẹ̀ á lọ fún afẹ́fẹ́ rere apàlùpà ṣiṣẹ́ rẹ̀ atọ́jú àwọn ọmọ yìí ní agbára ọlọ́run láyé òkú ẹ̀ ọlọ́run ọmọ ẹ̀ máa ṣe o. ó pẹ́ fún náà ó pẹ́ fún ìgbésí ayé tí Sake gbé ká ló pẹ́ jù láì lọ ó lè mọ rí àánú gbà wájú ọlọ́run tó báyìí ṣùgbọ́n mo dúpẹ́ fún ìgbésí ayé tó lò àti àwa tí a jọ lò gbà ọlọ́run ọba tó nílé ayé gbogbo àṣìṣe Sake Kamoru ọmọ Adébáyọ̀ ọlọ́run bá mi pàṣìṣe rẹ̀ wọ́n fi inú sáré mi lára fi inú sáré dẹ lọ́rùn bá mi fi inú sáré dáwọn òbí tèmi náà lọ́rùn wọ́n bá mi kẹ́ wọn papọ̀. Osbal Alade Anifowose ẹ máa kọ́ ọ̀rẹ́ yẹn wọ́n ní kò sí gidi ní Sake Kamoru. ọmọ ẹgbẹ́ mi ni Labote àwa ni Labote ní wọ́n mẹ́ta àjọ wà ní mo mísẹ̀ gan ọ̀rẹ́ mi gidi gan ni o. tí wọ́n tẹ̀ tó kú ǹjẹ́ láǹfààní láti rí wọn bẹ́ẹ̀ ó kú bíjọ́ mélòó kan ànígbà kan ṣe ẹ láǹfààní láti rí wọn. mi ò rí ìgbà tó dé ó lọ sí Amẹ́ríkà bàtó dé láti Amẹ́ríkà tó délé lọ dúró ṣẹ̀ wá sí loot láǹfààní láti rí ó wá dùn mí gan ìjọ tó la gbọ́ last week Tuesday. ju gbogbo ẹ̀ lọ òkú sunkún òkú o bẹ́ẹ̀ ni akáṣọ lórí ń sunkún ara wọn Sake Kamoru ti lọ sílẹ̀ ibòmíì ààyè rere bẹ́ẹ̀ làwọn àáfàá àpapà ṣe wá sí o táwọn Al-Fulani bá gbogbo mọ̀túmọ̀ wà sọ̀rọ̀. bí ọlọ́run wọlé bó ṣe tó nínú àánú ẹ̀ anabuwa Muhammad sallallahu alayhi wa sallam anabi jókòó dọ́kan anabi ní lan yadkhula al-jannata aadun bi amalihi gbogbo àwa tá a jókòó yìí o ẹnìkan náà wà ò lè fọkànbalẹ̀ wípé iṣẹ́ tó ń ṣe yóò gbé wà al-janna sẹ́yìn aliyu wa bí anabi wípé wala anta ya Rasulullah ṣáàtìlẹ́ náà ìrẹ́ anabi ṣe iṣẹ́ tí wọ́n náà ṣe kò lè gbé wà al-janna anabi ní wala ana àti mí náà illa an yatagammadani Allahu bi rahmatihi àfi tí ọlọ́run bá ṣàánú mi nìkan ló yá kù Alhaji wa Kamarudeen Sake Adébáyọ̀ Àtọ̀dá àìmọye ọdún ló gbé ní Saudi Arabia wáyé tí ò kú sí Saudi àwọn Alhaji wa yẹn káàkọ́dù yìí wọ́n lè sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nípa ẹ̀ ó gbé ní Saudi débi wípé gbogbo ayé rò pé Saudi ni ó tán sí ọlọ́run ní rárá ṣíṣe rẹ̀ ti kù láyé kó tó wá dé sí Nàìjíríà padà kọ́nà tó wá mú dé ọ̀dọ̀ Alhaji Muslim Ayinde MC Olúọmọ. àpáàtì wípé Sake jẹ́ ọmọ ṣẹ́ fún MC Olúọmọ ó ṣe rí tó láyé mi rò pé MC Olúọmọ ńlá ló pé Sake ló kọrí ẹ̀gbọ́n ni. Allahu Akbar. kọ́nà wọlé agogo yẹn náà ṣe ráyé náà mẹ́mẹ́ yìí àbáwá ilé abí ti wá sí
àbáwá náà ti ṣe wá sí ayé ìsìn téèyàn fọkànbalẹ̀ sí. لا تطمئن على أربع. MC Olúọmọ àti gbogbo àwa tí a jẹ́ èèyàn Ṣakí Ridwan Kòfó níjọ́ tí a bá ní kíkà lóko pòdúsì bàbá rẹ̀ ẹ̀yìn ò ní bàbá mọ́. ikú yẹn ká Ṣakí mọ́ lójijì fún àtàkà owó ìmáàmù lónà nídà gbogbo plan yẹn láyé 2023 báwo ló ṣe sojú o 2024 báwo ló ṣe sojú o ọlọ́ọ̀ni 2022 nílẹ̀ àjò yóò tán sí. لا تطمئن على الدنيا فإنها غادرة. ìrìn àjò tí Ṣakí lọ amájà àfọkànbá ẹ̀ lórí ayé o gbogbo alàlá travel jọ kan I'm going to Mecca, I'm going to America, I'm going to London ó lọ́rin àjò àrímọ̀bọ̀ ó náà lọ́rùn ayé fọkànbá ẹ̀ lórí ayé ìsìn táyé tá àfọkànbá ẹ̀ sí àwọn kan náà ń lẹ̀ lànà àwọn kan là ń lè lé àwọn kan ní ó lọ́la. ولا تطمئن على النفس. dákun torí Ọlọ́run àbáyé dábí ṣe wá síkan lẹ́ẹ̀kan gbọ́ ẹ̀ tẹ́ ń sọ ọmọ tẹ́ ń ṣe gbogbo ẹ̀ ayé fọkànbá ẹ̀ lórí ẹ̀mí. فإنها أمارة بالسوء. màá chéjì lọ́la màá bẹ̀rẹ̀ sí ní kírun lọ́la màá mọ̀ gbàwẹ̀ lọ́la ìtẹ̀ ní mutí mọ́ ìní tẹ̀lé gún mọ́ ìní saburú mọ́ ìní ná igba lẹ́yìn egún mọ́ a látọ̀nà báyìí ìmọ̀ ṣe dáadáa táà sọ fún ọkọ̀ dọ̀la. ولا تطمئن على عمل صالح إنك. jẹ́ sọ fún ọ òun fún yàn ló ń jẹjẹ òun náà yàn mọ́kà òun fún yàn lówó òun ṣe gbogbo ẹ̀ mọ́fọ̀ kábàáyé lórí iṣẹ́ dáadáa tó ń ṣe tó ní kò yí ọ. فإنك لم يكشف عنك الحجاب. bóyá gbogbo dáadáa tó rò bó ṣe yẹn bóyá kò dọ́dọ̀ ọlọ́run bóyá ọlọ́run ò gbà báwo ló ṣe mọ̀. ولا تطمئن. ọ̀rọ̀ tẹ́ sọ lẹ́ẹ̀kan pé ká pọ̀ ní dáadáa tó ráàmù yìí tọ́lọ́run ò gbà ẹlẹ́kẹ̀ẹ́rin tó parí ẹ̀. ولا تطمئن على إنسان فكثيرهم خداع. àbáwá ẹ̀yin lẹ sọ̀rọ̀ yìí lẹ́ẹ̀kan ara ọ̀rọ̀ tí kálukú yín sọ ló ti mú o ẹ̀yin lẹ sọ̀rọ̀ yìí lẹ́ẹ̀kan MC àti gbogbo wa ẹ má jẹ́ àfọkànbalẹ̀ lórí èèyàn sórí àwọn tó ń jókòó tí ọ̀nì àtò sẹ́gbẹ̀ẹ́ ara wa mọ́ṣáláṣí ni tọ́lọ́ bá ní ká yọ mùnáfíkí láàrin ara wa ìjàmú ò ní kú kan mùnáfíkí ló pọ̀jù láàrin ara wa wọ́n máa bọ́ ọjọ́ wọ́n máa bọ́ ọmú alágbàkóso ni wọ́n ayé fọkànbalẹ̀ lórí èèyàn torí pé èèyàn tẹ́ rí mi wàláì ẹlẹ́tàn ayé àtọ̀wọ̀ lè yàn MC ẹlẹ́ẹ̀kan ti kálukú káwọn sókè ọ̀gá alágbàkó ni wọ́n nínú alágbàkó ló pọ̀jù láàrin àwọn èèyàn ayọ̀ à ń pè ọlọ́rọ̀ ayé jẹ́ bọ́n àrí ọmọ wọn pẹ̀lú míì ẹni tí ò ń jẹ tó ń rí jẹ lọ tí ń rí jẹ lọ́dọ̀ rẹ òun ni wọ́n fi ń pè é léèyàn ọmọ ìyá mi tó o bá sí ń bẹ̀ mọ́ nǹkan mi ni wọ́n mọ̀ sọ èyí wọ́n mọ̀ jẹ́ ti ọ̀rọ̀ táwọn afá wa sọ sàárà ló kù báyìí MC kan fi wálẹ̀ sàárà ló wá kù báyìí. náà àwọn fọwọ́ kan gbé ká máa nìṣó ni nísìnyí báyìí kò sí nǹkan kan tí Ṣakí nídìí tó ju àánú Ọlọ́run lọ ẹ dákun mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run gbogbo ẹni tó ń gbọ́ wa ẹ sọ pé Ọlọ́run bá wa ṣàánú Ṣakí. Ọlọ́run bá wa ṣàánú Ṣakí. Kọ́márùdín. Adébáyọ̀. Àtàndá. Ṣakí. Ọlọ́run jó bá àánú Ọlọ́run pàdé. Ọlọ́run jó bá àánú Ọlọ́run pàdé. bọ́lọ̀ bá tú ìwà wa wò ẹnu yóò jẹ yálà yáyà la ilaha illallah àtàyé lẹ́tì máa gbọ́ táwọn ọ̀dáìkọ̀ máa ń ná ẹlòmíì a máa lo Ọlọ́run ojú gbogbo ẹ lọ lójú bá àwọn afáà náà bá ṣe tó tí ó tẹ́ra wa yìí o àwọn tá a fi ara wa pọ̀ kò sí rọ́ńbẹ̀ wá sí ni àwọn tá a fi ara wa náà pọ̀ gbogbo wa là ń rẹ̀ ní síra wa nísìnyí ẹbí wo bílẹ̀ àgbákò tó ń sí lẹ́sẹ̀kẹsẹ̀ sára náà lálọ́ bẹ́ẹ̀ ẹja sọ lórí ọ̀rọ̀ fúnra wa ẹni ògùn wa Aliwajudu you are now 59 years Sheikh Lateef you are now 59 years plus Lílàfi bíi 70 àbí 80 lòun ẹ̀rọ̀dà sáà kọ́lọ̀ kò ṣe dáadáa fún wa sàárà lókùtà fẹ́ gbà báyìí torí pé bàbá ṣàdúrà fókù Fìdáù tí a bá wa sàdálà ṣe wọ́n ṣe dáadáa kọ́lọ̀mbà múládà rẹ̀ bá alájò akọ́mọlùdí Ṣakí gbogbo ẹni tí ó bá ṣe sàárà ó ti yá lọ́wọ́ kanáà ẹ̀kan náà lábẹ́ ṣe gbogbo àwọn ọ̀gá Ṣakí rí ní tíátà níjọ́ tí alájì yíká kọ́ni ṣe 150 million àwọn àtàwọn Ṣakí náà lájọ ṣe
olùkùlù òtúkùkù wọ́n jọ ṣe Alhaji wa Abiodun Kakawa Lagos sọ́kùnrin náà ti mọ́ wá àwọn náà ní owó Fidau lélẹ́yìn ó yá bismillah ọmọ tí wọ́n ń pààyàn lọ fíìmù yìí kọ́ yìí ọmọ ìlú tó mẹ́ta wa ni ó pààyàn lànà lọ fíìmù wọn ní sí ọba o àgbákò sí ni tó gba ìyàwó yàn àgbákò má gba ìyàwó ẹ̀ àgbákò nínú fíìmù ájà bíi ti àbálòpọ̀ ájì Abíọ́dún láàrin wájú láàrin àwọn ọdún fákàbọ̀ alẹ́ ṣìírí ọ̀làsíkò yìí lókès alábìsí dábà àwọn àjẹlẹ́bí sàkẹ́ṣ ṣé ìwé kọ́sẹ̀ ìwé wà lárú. na'ishu fiha ghafilin wa sanakhruju minha karihin. Ó ní àwọn ilé ayé láláì mọ̀kan ẹnìkan kan mọ̀ nǹkan kan tó fi wáyé. Ó wá ní à ń gbélé ayé ọ̀hún ghafilin lẹ́ni tó ya dìndìnrìn àmọ́ àwọn àfọ́ òsínú wọn nítorí àwọn dọ̀kítọ́rù wa àwọn wọn ya ó ní dìndìnrìn ní gbogbo àwa tá a wà láyé ó ní kí ló fà á ẹnì kọ̀ọ̀kan wa là ń bá àwọn èèyàn gbé tá a sì máa fọkànbalẹ̀ pé èèyàn mi ni ọ̀pọ̀ ẹni tá a sì fọkànbalẹ̀ sí pé èèyàn wa ni àdánwò wa ni ó ní tá a bá ti kọjú síwájú ààrẹ yìí mọ́ tá a bá kọjú sẹ́yìn àmọ́ tó lọ wájú mọ́ wàfílì gbogbo ẹni tó gùnkè tá a máa wò pé ó máa gùnkè tẹ́ ẹ máa rò pé ọgbọ́n wọn ni ọba tó gbọ́n ló gbé gùnkè kò gbọ́n tó fi dókè tó wà abẹ́ ọlọ́run ọlọ́lá wa ágiwa mùsùlùmí dì nínú ẹni tó gọ̀ tí ò ríran lẹ́wà àmọ́ ní ojoojúmọ́ nípa àtìgbésí ayé àti nípa ẹ̀sìn ọlọ́run ọba ń tì yín síta ní ọ̀jọ̀gbọ́n gbogbo ohun tó yẹ kẹ́ ẹ máa ṣe nínú ayé òun lẹ̀ ń ṣe gbogbo ohun tó yẹ kẹ́ ẹ máa ṣe nípa àtẹ̀sìn tó bá tiẹ̀ jẹ́ pé àwọn kan wà ní kọ̀rọ̀ tí wọ́n ń kọ́ yín ọba tó ní yín tó fẹ́ lò yín ló kó àwọn tí wọ́n ń kọ́ yín náà ọba yìí wọ́n á gbé yín kúkè ní gbogbo ọ̀nà ìyà òmùgọ̀ àti àìríran tọ́lọ́run fi ń tọ́ yín sọ́nà pé àlọ́jọ̀gbọ́n ni àní ẹni tó mọ tó ń ṣe ni tó bá dọ̀la aṣọ ìmọ̀ náà ọlọ́mọ yà kó lára yín àmín ọlọ́mọ yà kó lára tèmi náà àmín onísànáxọ́rọ́jù mi ní ha káàrí àwọn afẹ́ akọ wọ́n ń kí ẹnìkan lẹ́jọ́ mẹ́ta yìí wọ́n ní kò síbi tí òrà lé sí lẹ́kí wọ́n ní ẹ̀yìn náà lẹ́fi kí ẹnìkan kan ò lè rálé ẹnìkan kan ò sì lè kọ́lé tẹ́ ẹ bá lẹ́nìkan tó kọ́lé tó ń lọ tó ń bọ̀ yẹ̀pẹ̀ tí bàbá ẹ̀ fi ṣeré kùlù náà fi ṣeré kò sẹ́ni tó lè kọ́lé nínú ayé tá a wà yìí kò sì sẹ́ni tó lè ralé torí pé ẹ̀mí tá ń lò gan arẹ́ǹtì ẹ̀ ni nígbà tí tisake expire ni wọ́n gba ẹ̀mí kù lára ẹ̀ nakhruju minha karihin ẹni ẹ̀kọ́ láwa jáde láyé gbogbo ayé bí ajiwasake bó ṣe dáa tó gbogbo ayé ló kọ̀ wọ́n sínú sàárè ẹnì kọ̀ọ̀kan wọ́n wà dẹni ẹ̀kọ́ ká tó dẹni ẹ̀kọ́ tí wọ́n kọ̀ sínú sàárè gbogbo ntẹ́ni kọ̀ọ̀kan wọ́n ṣe táfi báyọ̀ ní ọlọ́run pàdé ọlọ́mọṣà fún wa jù. àmín. gbogbo ntẹ́ni kọ̀ọ̀kan wọ́n ṣe nínú ayé tá a wà yìí tọrọ wọn òfin ní dojúrú ọlọ́mọṣà fún wa ṣe. àmín. gbogbo ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n ṣe fún wa ọlọ́mọṣà jọ wúlò lára wa. àmín. ọlá àti tóbi ọlọ́run. àmín. ọlá àjẹ́ kan ọlọ́run. àmín. gẹ́gẹ́ bí a ṣe máa ṣe àfarawalé ọlọ́run ọba lọ́wọ́ lápapọ̀ a pe orúkọ ọlọ́run tí í ṣe Allah ẹlòmíì ìrọ̀lẹ́ yìí ni yóò gbèsè fúnra ẹ̀ tí yóò fọwọ́ ara ẹ̀ fa àgbákò ẹlòmíì ikú ẹ̀ ọ̀la ni tọ́já sí wípé pẹ̀lú àfọwọ́fà ni ihun tí ẹnìkọ̀ọ̀kan wọ́n ó ṣe táàfi jésọ́fì lójijì ọlọ́mọdé òṣèlú. àmín. bismillahir rahmanir rahim. اللهم أنت الذي كنت حيث كنت آمين لا يعلم أحد حيث كنت آمين إلا أنت آمين الله 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 kí a gbọ́ wọlé
gbá àyàwó akóníkálukú fi dà níyàn tiẹ̀. الله نور السماوات والأرض آمين مثل نوره كمشكاة فيها مصباح آمين المصباح في زجاجة الزجاجة آمين كأنها كوكب دري يوقد من شجرة مباركة آمين زيتونة لا شرقية ولا غربية آمين يقال زيتها يضيء آمين ولو لم تمسسه نار نور على النار آمين جعل الله لنوره من يشاء آمين ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم لا حول ولا قوة إلا بالله العلي العظيم. jama ẹ sọ wípé alihamudulilayi ẹ wílé kan sí alihamudulilayi ẹ jẹ́ ká dé ládé alihamudulilayi rabbil alamin. afa wa ara ọkàn mi ẹ bá mi ṣe láwùlà fún wa ọlọ́run wọlé agbára rẹ̀ wọlé ayé rẹ̀. ọlọ́run kò ṣàmójútó wa. amiina. ọlọ́run kò fún wa lẹ́nu kíkọ́ àtàláfíà. amiina. ǹjọ́ tí ọlọ́lá pàtàkì kan ká kàn sí ìsítándáàrù rúurú ǹjọ́ tó jáde láyé tí wọ́n bá ọlọ́run ọba